Ìbéèrè tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń béèrè láti ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, tí ìyá gbajúgbajà olórin fújì nì tí ó jẹ́ máyégún ilẹ̀ Yorùbá, tó tún jẹ́ olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, tó tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó ìyún Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Marshal Anífowóṣe ẹni tí gbogbo èèyàn mọ̀ sí K1 The Ultimate, lásìkò tí ìyá ẹ̀ kú àwọn tó ṣẹlẹ̀ ń bẹ̀. Inú mà jẹ́ kí àwọn èèyàn pàápàá àwọn agbébòrùn kan máa béèrè pé ǹjẹ́ Alhaji Wasiu Ayinde ó ti gba ìyàwó ẹ̀ tí àárín wọn ti jọ dàrú ìyún Alhaja Fatia Titi Marshal ìpè ṣé ó ti gbà á padà ni. Ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tó ti bá àwọn tó súnmọ́ ọkùnrin náà tí wọ́n jọ ń rìn tó ti bá star ti bá wọn sọ̀rọ̀ tó sì ti tú àṣírí tó ti sọ òdodo ọ̀rọ̀ tó wà nípa àjọṣepọ̀ Fatia Titi Marshal àti olúayé fújì gẹ́gẹ́ bí wọ́n ṣe máa fi ń ṣàpọ́nlé Alhaji Wasiu Ayinde. Ẹ rántí pé ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ kejìdínlógún oṣù kìíní ọdún 2025 tàwa yìí, the 18th of January 2025, ìní ìyá Alhaji Wasiu Ayinde ìyún Alhaja Halima Anífowóṣe ìlú máa jáde láyé lẹ́ni ọdún márùnléní-ọgọ́rùn-ún, tó sì jẹ́ wípé níṣe ni ìlú Ìjẹ̀bú Òde pàápàá mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ìjẹ̀bú Òde Central Mosque tó ti kírun sí òkú màmá náà lára ni ó kún àkúnfàyà fún èrò láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá Wasiu Ayinde. Ṣá o, níbi ètò ìsìnkú ìyá Wasiu Ayinde náà ní ìlú Ìjẹ̀bú Òde làwọn nǹkan kan máa ti ṣẹlẹ̀ èyí tó mú ìbéèrè táwọn èèyàn ń béèrè gidigidi wá lásìkò yìí. Níṣe ni Fatia Titi Marshal ìlú máa yọjú síbẹ̀ tó sì jẹ́ pé iṣẹ́ ìyàwó ìlú ń ṣe sí Wasiu Ayinde, kódà tó tún bá nu ojú nù nígbà tí bàbá náà ń ké tí ogun wọn sì tún jọ wọnú mọ́tò kan náà pẹ̀lú Wasiu Ayinde, èyí tó jẹ́ káwọn èèyàn máa béèrè pé ṣé Titi Marshal ó ti padà sílé Wasiu Ayinde wọ́n sì ti yanjú ọ̀rọ̀ wọn ni. Ẹ sì rántí pé yàtọ̀ sí Titi Marshal ó bímọ fún Wasiu Ayinde láti nǹkan bí ọdún 2013. Ọdún 2019 ni òun àti Wasiu Ayinde ni wọ́n ṣe ìgbéyàwó lẹ́yìn tí wọ́n ti bímọ fúnra wọn, tí Titi Marshal tó sì máa fi yangàn pé òun nìkan òun ni Wasiu Ayinde ni yóò ṣerú ìgbéyàwó aláriwo bẹ́ẹ̀ fún, àti wípé òun nìkan ni Wasiu Ayinde yóò tún kí sórí ẹ̀rọ ayélujára lásìkò ọjọ́ ìbí ẹ̀, nítorí kì í ṣe bẹ́ẹ̀ fáwọn obìnrin tó kù. Ẹ sì rántí pé síwájú Titi Marshal ẹni tí Wasiu Ayinde tó tún kọ́kọ́ fẹ́ ní Yéwándé, ṣùgbọ́n ní ọdún díẹ̀ sẹ́yìn pàápàá ọdún 2018 òun ni Alhaji Wasiu Ayinde ló gbé Emmanuela rọ́pò ló gbé ní ìyàwó, tó sì jẹ́ pé obìnrin náà ló wà nílé Alhaji Wasiu Ayinde gẹ́gẹ́ bí ìyàwó báyìí. Ṣùgbọ́n pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ tó ń sìnkú ìyá Wasiu Ayinde, Titi Marshal tó ń ṣe ìyàwó tó ń fi aṣọ pélébé tó lóyìnbó ń pè ní handkerchief tó fi nu aṣọ inú omijé ojú Wasiu Ayinde nù tó tún fọwọ́ kọ lọ́rùn, tó sì jẹ́ pé nígbà tí Emmanuela rọ́pò tó rí eléyìí lòun náà jókòó lé ẹsẹ̀ Wasiu Ayinde ọkọ ẹ̀ láti jẹ́ kán mọ̀ pé òun lòun ní ọkọ. Ìní àwọn èèyàn náà mà ti ń béèrè pé àbí Titi Marshal ó ti padà sílé Wasiu Ayinde ni bóyá wọn tún ti ń fẹ́ra wọn padà, pàápàá nígbà tó jẹ́ pé nígbà tí Wasiu Ayinde fẹ́ máa lọ mọ́tò kan náà lòun àti Titi Marshal àti Emmanuela rọ́pò wọ̀, kódà iwájú ni Titi Marshal ló tún jókòó sí. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà àwọn tó súnmọ́ Wasiu Ayinde tọ́jọ́ ń rìn tá a bá sọ̀rọ̀ wọ́n jẹ́ kó dìímọ̀ pé kò tí ì gba Fatia Titi Marshal padà o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọn kì í ṣe tọkọtaya mọ́, ṣùgbọ́n wọ́n ti jọ bímọ fúnra wọn, wọ́n sì fẹ́ra wọn, àti wípé ìgbéyàwó tàbí àjọṣepọ̀ tí ọmọ bá ti wọ̀ pé ó kọjá nǹkan tí wọn yóò kàn déédéé gbàgbé bẹ́ẹ̀. Wọ́n ní ojúṣe ìyá ọmọ ẹni tí Fatia Titi Marshal ló wá ṣe ní ọ̀dọ̀ Wasiu Ayinde lọ́jọ́ òkú yẹ, tí wọ́n sì jẹ́ kó dìímọ̀ pé Emmanuela rọ́pò òun ni ojúlówó ìyàwó Wasiu Ayinde tó wà nílé ẹ̀, tí kì í ṣe pé ó ti gba Fatia Titi Marshal padà, àti wípé Fatia Titi Marshal ó kàn wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá Wasiu Ayinde lásán ni, tí kì í ṣe pé bóyá àwọn méjèèjì wọ́n ti fẹ́ra wọn tàbí pé ó ti ń gbé inú ilé Wasiu Ayinde ní ìlú Ìjẹ̀bú.